Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá. Ànábì wa tí jẹ́ Muhammad tó sì jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn tọ́lọ́run rán sí ayé. Ìkẹ́ Ọlọ́run, àtọ́lọ́ Ọlọ́run kó máa bá àwọn sàábé ànábì àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ti Ọlọ́run ọba lódodo. Àmín. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa yọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àti ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sílẹ̀. Àmín. A kí yín káàbọ̀ sórí ètò wa lénìí, ètò tí a ti ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam, èyí tí ẹgbẹ́ Muslim Media Watch Group of Nigeria tí wọ́n gbé wá sí ojú ìwòran yín àti etí ìgbọ́ yín. Àlejò wa pàtàkì lénìí, àwọn náà ni Professor wa Abdulkabir Hussein Solih. Àwọn ni ọ̀gá àgbà fún ètò ẹ̀kọ́ nípa àkóso àti ìṣe ọmọnìyàn àti gbogbo ń tá a mọ̀ sí social sciences, ìyẹn ni pé Dean of the Faculty of Humanities, Management and Social Sciences ní Kwara State University, Malete. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A kí Professor wa káàbọ̀. Kókó ọ̀rọ̀ tí a fẹ́ jíròrò lé lórí lónìí ó ní pé bó ni orílẹ̀-èdè wa ṣe lè ṣiṣẹ́ fún wa. Ní tó túmọ̀ sí ni pé bó ni orílẹ̀-èdè tá a wà yìí ṣe lè wúlò fún ọmọ orílẹ̀-èdè yìí ní ìlànà ti ẹ̀sìn Islam. Kókó ọ̀rọ̀ tá a gbé wá nìyẹn. Ní tó jẹ́ kí a gbé irú ọ̀rọ̀ yìí wá ó ní pé a gbọ́dọ̀ gbé ẹni tó ti ní ìrírí nípa à ń gbé orílẹ̀-èdè míì kán wá bá wa sọ̀rọ̀. Àmọ́ tí ò kúrò ní Nàìjíríà kọ́ mọ́ bórílẹ̀-èdè míì ti rí náà. Inú mi dùn láti lè sọ fún yín pé ó kéré parí oríṣi àwọn orílẹ̀-èdè mẹ́ta míì yàtọ̀ sí Nàìjíríà ń lálejò wa pàtàkì lẹ́ni ti gbé. Wọ́n gbé Egypt, wọ́n sì gbé Malaysia fún nǹkan bí n tó lé ní 20 ọdún, ká má tiẹ̀ tí ìwà sọ ilẹ̀ Saudi Arabia. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí orílẹ̀-èdè ilẹ̀ Lárúbáwá ni wọ́n. Nǹkan rọrùn ń bẹ dópin, oúnjẹ ọ̀wọ́n, kò sí wàhálà epo, kò sí wàhálà ibi, kò sí wàhálà omi, kò sí wàhálà ètò ìrìnnà. Orílẹ̀-èdè àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí, Malaysia ní, Egypt ní àti Saudi ní, orílẹ̀-èdè wọn ń ṣiṣẹ́ fún wọn. Ó ti jẹ́ torílẹ̀-èdè tiwa tá a pè ní Nàìjíríà tí ò fi wá ṣiṣẹ́ fún wa. Kí ni tọ́rọ̀ǹgì gan-an? Torí pé ó dàbí ẹni pé Islam ti gbé àwọn ètò kan kalẹ̀ tó sì pé ní ó fi rọ àwọn èèyàn lọ́rùn. Ilẹ̀ àwọn orílẹ̀-èdè wọ̀nyí ń lò ó. Àwọn tí wọ́n sì ṣe mùsùlùmí tá ń gbé orílẹ̀-èdè wọ̀nyẹn wọ́n ń gbádùn pẹ̀lú àwọn mùsùlùmí tí ń bẹ ń bẹ. Bó ni Nàìjíríà yóò sì ṣiṣẹ́ fún wa? Pírẹsidẹ́ǹtì míì là ń múra tá a fẹ́ yàn yìí, àwọn ọ̀nàrẹ́bù míì là ń múra tá a fẹ́ yàn yìí, bó ni ó sì ṣiṣẹ́ fún wa? Làwa ní ká bí yín pé àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti gbé wọ̀nyí tó tiẹ̀ ṣiṣẹ́ fáwọn ará orílẹ̀-èdè náà, bí n bá ń ṣiṣẹ́ kí lójú máa ṣiṣẹ́ fún wọn. Professor. Alhamdulillah. Ẹ ṣeun. Ọlọ́run kó fún wa mọ̀ ọ́n ṣe. Àmín. Ẹni tí wọ́n bá bí sí Nàìjíríà tí ó jáde kó ní Nàìjíríà láti kékeré rẹ̀ tó fi dàgbà yóò rò pé ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ayé mi bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe ní Nàìjíríà yìí ni. Àmọ́ nígbà tó bá jáde torí pé ní èèyàn ní àwa èèyàn làwọn náà, nǹkan tá a ní àwọn náà ní, àbí wọ́n tún ẹ̀mọ́ tó ní tó báwa ṣe ní. Àmọ́ àwọn wọ́n gbádùn tí wọ́n gbádùn ayé tí wọ́n wúlò fáwọn èèyàn wọn, ní sì ń wúlò fún wọn ju àwa lọ. Gbà láti wá fún wọn pé ní àṣé ayé tá a wà yìí nígbà pé ayé ọ̀tọ̀ níbi ibi táwa wà yìí. Tẹ́ bá lọ tẹ kọ̀ǹpútà pé ní
even Nigerians tó bá lọ sí àwọn countries tẹ́ dákọ̀ yìí ẹ rí i pé ní ẹ̀yin gan because ẹ̀ ń gbénu ìlú wọn ẹ rí i pé ẹ̀yin gan automatically ẹ yàtọ̀ torí pé ní ètò tí ń bẹ nílùú wọn òun ni yóò mọ control gbogbo movement yín bẹ́ẹ̀ òun ni yóò mọ bẹ́ẹ̀ bá fẹ́ sábúrú ẹ̀ nílábúrú ń ṣe. so ètò táwọn náà gbé kalẹ̀ ní control ìjọba wọn. ètò tó ń gbé kalẹ̀ ní control ìjọba. ẹni ó wù ọ́ wọlé. ẹni tó bá wù kó wọlé. ẹgbẹ́ tó wù kó wọlé. ètò ni. ètò ti wà. ètò ni. ètò tí ó bá ṣe tó òun ni ẹgbẹ́ tó bá wá yọkàn máa gbé agenda irísirísi ìtọ́ bá lù mú àbí ìtọ́ bá àwọn Britain àbí America mu àmọ́ tí ètò bá ti wà pé ní nǹkan tó fẹ́ ṣe ìlú yìí o Nàìjíríà ló fẹ́ ṣe fún kì í sọ pé wọ́n fẹ́ máa govern àwọn other countries ọmọ Nàìjíríà gẹ́gẹ́ ni tó bá dé àwọn èèyàn kò ti fún ìtì ìṣẹ̀lẹ̀ ń bí àwọn ìlú tẹ́ dákọ̀ ọ̀hún àwọn pátì ṣeríṣiríṣi náà ló ti wọlé ń bẹ̀rí ṣùgbọ́n gbogbo bọ́ bá ti ń wọlé sí wọ́n mọ̀ pé ní ìlú yìí Egypt náà ni Malaysia ni wọ́n pẹ́ Saudi ni so kálukú sì ṣe gbogbo bá ṣe lágbára mọ́ gbogbo Nàìjíríà tó bá lọ bẹ̀ náà àwọn náà ṣe dáadáa díẹ̀ táwa náà mọ̀ irú níbi governance àwọn ibi tá a ti kó náà nù káàbọ̀ bá ní aburú bá ń bẹ ní ẹ̀mí rẹ̀ kò ní ráburú ń ṣe àmọ́ tó bá wọ pé ní ibi tá a bá wà tí ó bá sí ètò tí ó tiẹ̀ mọ́ kánú wa lẹ́nu tí ó mọ́ ká wa lẹ́nu kò gbogbo nǹkan dàrú jù báyìí lọ. ó wá já sí pé ntẹ́ ń sọ nísìnyí pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa political reform èyí tí ó lead sí pé constitution tá a fi ń govern orílẹ̀-èdè yìí ká lọ yẹ̀ wò tá a bá yẹ̀ wò ṣeéṣe kárí àwọn nǹkan kan tó yẹ ká yọ kúrò ká ní àwọn nǹkan míì tá a fi kún political system tá à ń lò tó jẹ́ presidential system of governance yìí gbogbo ọ̀nà tó wù tá a fi gbé e kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún yẹ ká wo political system ń wò pé èwo ní ọ̀tẹ̀ àwa lọ́rùn ká máa lò náà ni mo ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ máa sọ̀rọ̀ bá constitution báyìí ṣé ẹ máa sọ̀rọ̀ bá political system tá à ń lò gan ṣé ẹ sì máa sọ̀rọ̀ bá òfin orílẹ̀-èdè yìí. Òfin àti constitution ta ló gbé kalẹ̀ ọmọ Nàìjíríà náà ló gbé kalẹ̀. bẹ́ẹ̀ni. èèbó tó ṣe pẹ́ńsù olóṣèrésà bẹ́ẹ̀ni. so àwa tá a gbófin kalẹ̀ nígbà tá a bá ti rí i pé òfin yìí kò ṣiṣẹ́ fún wa bó ṣe yẹ iṣẹ́ tó fi mọ sáfù wa ń sáfù àwọn míì àbí kọ́ mọ sáfù ara rẹ̀ ó yẹ ká wá jòkó padà pé ní ẹ jẹ́ ká rí check kí ni ká ti ń ṣẹlẹ̀ níbi òfin wa yìí kì í ṣe òfin wa kì í ṣe pé Quran ni kì í ṣe Bible ni òfin náà so táwọn pé God given law ni. ìtọ́lọ́run fún wa àti pàtì sẹ́gbẹ̀ẹ́ kan àwa la gbófin mí kalẹ̀ fúnra ara wa. tiwa gan náà a sì rí i pé kò wọ́ọ̀kì fún wa a sì tún rẹ́dí àti change rẹ̀. ìyẹn burú. ó burú púpọ̀ so ó yẹ ká jókòó pé ibo ni kíní yìí tábà rí i pé presidential system of governance kò pè wá mọ́ ẹ jẹ́ ká jókòó papọ̀. After I matured, from the 1960, more than 60 years, I got mature enough. Láti sọ pé ní ẹ jẹ́ ká change kíní yìí láti improve our service. Kì í sọ pé ká kàn máa lọ pé ní níbi tá à ń target ibi tí a kàn lọ bí tọ́lọ́mbà bí ẹni tí wọ́n ń da bí ẹran tá à ń da jẹ wọ́n kàn ń da wá jẹ ní tábà níbo là ń lọ ìlà masha Allah ó sì yẹ ká ní target ìpè ń bí ìdáwà tó fẹ́ lọ ibi ìlà ń lọ tàbá rí i pé kò àfẹ́ débẹ̀ mọ́ á change kíni wa ibi ìlà ń lọ àmọ́ kíni wave kọ́kàn máa gbé wa lọ bí omi agbára omi kọ́ máa gbé wa lọ ìlà masha Allah tó. Ọlọ́run ní òkò wa yọ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá àkíyèsí wa ni pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó yẹ kó ṣiṣẹ́ fún wa bí ò bá ṣiṣẹ́ fún wa ká wádìí tí ò fi ṣiṣẹ́ fún wa ọ̀jọ̀gbọ́n tí a gbé wá lónìí Professor Abdulkabir Hussein Solih n tán sọ fún wa ni pé ààyè àwọn òfin wa wò ni tá a bá yẹ̀ wọ́n wò bẹ̀rẹ̀ lórí constitution àti system of governance táwọn kìí sí presidential system àti àwọn òfin orílẹ̀-èdè yìí tá à ń lò tá a bá yẹ̀ wò a mọ̀ pé àwọn tó yẹ ká yí padà wà ń bẹ tá a bá wá yí wọn padà bí àlámọ̀rí ń ṣe rí náà ni ó mọ̀ rí lọ ní n tó lé lógún ọdún sísìn ó dàbí ẹni pé a kàn ń pààrọ̀ àwọn olórí ni a pààrọ̀ system tá à ń lò tá a fi ń ṣèjọba
tá a bá ti pààrọ̀ system tá a ń lò tá a fi ń ṣèjọba bálàámọ̀rí wa ṣe ń rí kò ní yí padà. Ọlọ́run sì sọ nínú Quran bó ló ti wí. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run ní bálàámọ̀rí yín ti ń rí ìní yí padà tẹ́ ẹ̀ bá yí ti ń bẹ̀lẹ́mì yín padà. Àtọmọ Nàìjíríà àtàwọn olórí Nàìjíríà wọn ò yí ti ń bẹ̀lẹ́mì wọn padà làlámọ̀rí wọn ò fi yí padà. Níjọ́ wọn bá yí ti ń bẹ̀lẹ́mì wọn padà yìí pé kì í ṣe pà ń lọ nú ìjọba lọ́ọ́ kó owó sápò à ń lọ nú ìjọba lọ́ọ́ sin aráàlú. Olórí tó bá jẹ yóò gbéwèé lọ lẹ́gbìmọ̀ asòfin níbi legislature ni àwọn aṣojú àti senate pẹ̀tọ̀ àwọn nǹkan wọ̀nyí mo fẹ́ kẹ́ ẹ yí padà nínú òfin wa ìdí tẹ́ fi yí eléyìí padà òun làwọn ìdí wọ̀nyí mo tún fẹ́ kẹ́ ẹ pa ibi iná dà kọ́ máa rí báyìí ìdí tẹ́ fi padà òun làwọn reason wọ̀nyí. Níbikíbi táwa bá ti ń sọ̀rọ̀ èmi máa sọ fáwọn èèyàn pé olórí tó bá jẹ́ olórí gidi ó yẹ kó lè convince àwọn ọmọ iléègbìmọ̀ asòfin láti lè tẹ̀lé lórí nǹkan tuntun tí máa ń fẹ́ fún orílẹ̀-èdè. Wọ́n ní kò ní ṣeéṣe àwọn ọmọ iléègbìmọ̀ asòfin náà ní onígbàmú níta yàn wọ́n ṣé báwa la yàn wọ́n nítorí kí president ṣe nǹkan méjì ni ronú ń tá yí padà nú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú constitution wa nínú political system wa nínú òfin torílẹ̀-èdè wa ń lò. Tẹ́ ẹ bá ti ronú gbogbo ń tó yẹ ká yí padà take note of it bó wù ọmọ fi ṣe campaign àmọ́ bọ́ ọ bá ti di president tán máa gbé bíìlì lọ house lórí ń tó fẹ́ kún ó yí padà yìí kó o sì fi rísìn rẹ̀ tí ń dì. Bọ́ ọ bá ti darí ilé ìgbìmọ̀ asòfin tó ọ lọ tó ti lọ brief wọn pé ń tó fẹ́ wọ́n yí padà ní. Bá àwọn ọmọ orílẹ̀-èdè náà sọ̀rọ̀ wípé ẹ̀yin lẹ́yìn àwọn senators o ẹ̀yin lẹ́yìn àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin aṣojú o house of rep mo ti gbéwèé lọ́ọ́ bá wọn wípé ká yí nǹkan báyìí padà nínú òfin Nàìjíríà ẹ̀yin náà bá wọn sọ kẹ́ ẹ sì rí i pé n tí mo gbé wá yìí ní ọ̀ràn orílẹ̀-èdè yìí lọ́wọ́ tọ́ kọ́dà mo tún gbéwèé lọ mo ní ilé ìgbìmọ̀ asòfin méjìlá ní bẹ́ẹ̀ mi ṣe wọlé ní 2023 yìí nígbà tí èdè 2027 mo fẹ́ ká sọ ọ́ dẹ̀yọ̀ kan èyí tá ń lò lọ́wọ́ tá ní senators tá ní house of rep yìí ń kó wa lówó lọ ká fọwọ́ sí kan nínú méjèèjì wọ́n lọ́dún mẹ́rin wọ̀nyí tán àmọ́ ní 2027 o ilé ìgbìmọ̀ asòfin ó dínkù sẹ́yọ̀ kan tún bọ́ ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lórí eléyìí jẹ́ kí wọ́n mọ̀ pé bí tí owó wa ń gbà lọ nìyẹn. Bẹ́ẹ̀ náà lòfin a ní Nigerian Law Reform Commission wọ́n mọ̀ pé òfin tayé ni táwọn fọwọ́ ara wọn ṣe òfin òun sì máa láàyè àwọn ibi tó bá láàyè ń bẹ draw attention àwọn ọmọ ilégbèmọ̀ asòfin sí ẹ láyọ̀ ikú nínú òfin wa àáfẹ yìí bọ̀ ayọ̀ ikú mo ní kò sí ní tó lé ń bẹ olórí tó bá ṣe tán tí ó ṣiṣẹ́ fún ìlú kò ní máa fa àwọn ọmọ ilégbèmọ̀ asòfin bọ̀dí lórí ntí ò níláárí ntó níláárí bí irú eléyìí tó fẹ́ kó jẹ́ ṣíṣe náà ni ó jẹ́ ṣíṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ professor ẹ wá já sọ̀rọ̀ lórí owó táwọn ọmọ ilégbèmọ̀ asòfin gbà àtòwó tí àwọn tí wọ́n pè yàn sípò tí wọ́n ń gbà ìmọ̀ tá a rí onípa àwọn ọmọ ilégbèmọ̀ asòfin àti state ni àti ti federal ni àtàwọn táyàn sípò gẹ́gẹ́ bíi mínísítà ni kálukú wọ́n tún wá ń farawé òṣìṣẹ́ ìjọba tó lọ́gbọ̀n ọdún àti 5 lẹ́nu iṣẹ́ bí wọ́n bá ti wá kúrò lọ́fíìsì wọn ní kán fáwọn ní severance package kí lè rí sílẹ̀ yàn ọdún 4 péré wọ́n lò ń bẹ̀ o àbọ̀dún 8 péré wọ́n lò ń bẹ̀ o wọ́n ń fira wọn wé ọlọ́gbọ̀n ọdún àti 5 tẹ́ni ń parí ní nǹkan bí ọdún 10 sẹ́yìn tí ètí rí gratuity rẹ̀ gbà pension náà regular wọ́n fira wọn wé ṣe pé ìjọba tí ń yàn wá jẹ là ń yàn ẹ̀sà wò ṣé bẹ́ẹ̀ ló ṣe ní gbogbo tẹ́yìn náà lọ. àwọn èsè báwọn ìjọba àwa èèyàn la yan ìjọba tọ ìjọba ọwọ́ àwa tá a yàn àwa ló yẹ kó máa ṣàfù Allahu Akbar kì í sọ pé kó máa ṣàfù ara wọn because àwa la gbé wọn wọlé bẹ́ẹ̀ni àwa la fẹ́ wò pé bó láti mọ mọ́nìjà ara wa àwa rí i pé ní ntàfin nídìí ìjọba náà nù wípé ẹ̀yin fẹ́ tà èmi náà fẹ́ rà afẹ́jọ́ mọ́ sí papọ̀ àwa rí kí ni system tí ó mọ guide wa àwa ní ọ̀dà
in case tá bá fẹ́ máa jà ẹ jẹ́ ká yẹn nìkan òun ni ó máa settle problem wa so in la fi yẹn síbẹ̀ láti máa sáfù wa ni kẹsì pa wá yẹn síbẹ̀ pé kọ́ máa kó gbogbo nǹkan wa jẹ pé èmi fẹ́ ra wà ní ká máa dájọ́ fún ọ ìta fi níjọba àjọ ní orílẹ̀-èdè yìí àjọ ní kọ́ máa settle disagreement among ourselves ni irú ìtẹ́dá kan sì kí n tó mẹ́nu kan nípa tó lówó níbi comment mention yíyá ọ̀dà púpọ̀ yìí pé ní ká sọ pé ní àwọn ìjọba lẹ́sẹ̀ àwọn tó fẹ́ wọlé yìí ní 2023 tí wọ́n bá sọ pé ní wọ́n kàn take agenda pé ní àwọn fẹ́ fi ètò kalẹ̀ ṣe pé iná gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìjọba tó ti wá afẹ́sẹ̀ electricity àríṣe omi àríṣe security is getting worse kẹ́nìkan wá sọ pé ní ọ̀dà gbogbo nǹkan tẹ́ dákọ̀ yìí o ní 2023 ta fẹ́ mú yìí o ìní promise pé ní iná kọ́ mọ́ fẹ́ ṣe fún yín ẹ jẹ́ kí n bọ́rọ̀ mi délẹ̀ ìní ṣẹ́ná fún yín ìní sí omi fún yín security yóò dínkù díẹ̀ ìní promise kankan àmọ́ ètò ní gbètò kalẹ̀ ètò yóò sì work within 4 years tí mo bá ṣe tí ètò wọn bá work I need political reform tí ì bá rí ṣe within 4 years ẹ vote me out. Wọ́n ti ná billions lórí constitution Nàìjíríà báyìí láwọn tí ń bẹ ń bẹ yìí. sẹ́ni tètò ń bá wà wọn ò sì rí amendment ò sì dì sí. tí ètò ń bá wà ètò gangan òun ni ó múná wá. òun ni ó mú mi wá. òun ni ó tọ́nà wá ṣe. òun ni ó di corruption kù. òun ni ó tún security ṣe. èyí tẹ́ wá dá kọ́ńsì pé ní ìjọba asòfin a ní senate ni a ní house of representatives ni. tó bá sọ pé ní ọ̀kan tá a bá ṣe ń bẹ̀ ní ká mú. ọ̀kan tá a bá ṣe ń bẹ̀ ọ̀dà 4 years gbogbo wa yìí o àwakọ̀ àmọ́ the next 4 years. ẹyin tẹ ń gbẹ kálukọ máa gbowó rẹ ní 4 years yìí àmọ́ after 4 years yóò di ẹyọ kan ẹ jẹ́ kí gbogbo sọ pé ní ètò la fẹ́ fi kalẹ̀ ẹ má promise nǹkan tẹ́ ẹ lè ṣe àmọ́ tẹ́ bá rí ètò yẹn gbé kalẹ̀ ètò ń gangan kò sí ẹni tí ó wàá change rẹ̀ yọ pẹ́. Prof n tẹ́ wá ń sọ nísìnyí pé gbogbo àwọn orílẹ̀-èdè nílùú èbó àti ilẹ̀ lárúbáwá tí wọ́n rí ìjọba ṣe tí ìjọba sì gbé aráàlú system yẹn ni wọ́n rí ṣe. system ni wọ́n rí ṣe. àìrí system ṣe ní kó bá wa. system ni wọ́n rí ṣe. a kàn pààrọ̀ àwọn olórí ni a pààrọ̀ system. bó ṣe rí gan-an a pààrọ̀ system tí system bá da tó lórí tí ọ̀dà tó bá wá kò lè affect system púpọ̀ ẹ wo former president United States of America Trump ó ní problem even ní country rẹ̀ ó ní problem internationally ó ní problem àmọ́ 4 years tó lò sẹ́ni pé kò dá major problem kò rí ìjọba dàrú nítorí ṣe lórí ṣe tí ò rí ṣe gbogbo èèyàn ti rí because system wà ẹ rí i pé kò fẹ́ ìgbà tí ó lose election kò fẹ́ kú o system ló gbé kú o bẹ́ẹ̀ because system yẹn wà ó fẹ́ kó sọ pé ní deputy òun kó sọ pé ní wọ́n rí gẹ̀lẹ́sẹ̀ ni but system allow deputy láti kó gbogbo so tí system bá wà ọ parí tán kó mbẹ ni gbogbo olórí tí bá ń wá wọ́n kàn máa follow the system ni àmọ́ tí system ọba sí gbogbo nǹkan yóò tá a bá ń ṣe gbogbo ọmọ dàrú ni a kàn máa promise yìí pé a ṣe omi kò ní rí ṣe à ní rí ṣe. severance package tí mo fẹnu kàn ipe olóṣèlú náà sọra rẹ̀ di pensioner severance package ọ̀nà tí ó gbà bá a mú pọ̀ jù torí wọ́n yàn ọ́ sípò ọlọ́dún 4 ọlọ́dún 8 ó wá béèrè severance package wọ́n sì fún ọ ó kó òǹdí òṣèlú ọ̀hún ó tuntun ọ̀yàn sótú gbowó míì náà ni òṣìṣẹ́ ìjọba wo ni wọ́n ń gba bẹ́nẹ́fìtì méjì tó ṣe pé ó kú táwọn fún gratuity yóò tún wá rẹ̀ pé ẹ tún fún mi ní gratuity míì torí pé èmi náà ti ṣẹ́ fún ìjọba. nǹkan tí ò jẹ́ kó dáa náà nù. pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí yìí a rí i pé àwọn èèyàn là ń pààrọ̀ nínú ìjọba àpààrọ̀ system ó sì ń ṣe àkóbá fún wa. àwa tún kíyèsí yí pé ìwà ọ̀daràn pọ̀ láwùjọ a sì kíyèsí yí pé n tí ò lè jó sí ìwà ọ̀daràn wọ̀nyí òun ni pé gọ́fínà kọ̀ọ̀kan ní stéètì kọ̀ọ̀kan kò sẹ́ni tí ń gba tó dín ní 500 million lóṣooṣù kọ́mọ Nàìjíríà máa gbọ́ o security ò sì yanjú dì sí President Buhari tó wà láyè tó wà níta gbọ́ ni pé kò ní security vote kò sì béèrè fún ẹnu pé sọ́jà àtọlọ́pàá iye tẹ́ ẹ bá need ṣe sọ́jà ojú omi ṣètò òfurufú ni ṣètò orí ilẹ̀ ni wọ́n ń ṣètò owó tí ó san sálárì wọn tí ó ra equipment wọn tí ó mójútó training ó ti ṣe tí gbogbo gọ́fúnà Nàìjíríà ń gba security vote sẹ́yìn rò pé ó yẹ kó wò yẹn máa continue torí security vote nìkan lẹ́lòmíì fi ń wá gọ́fúnà.
kò yẹ kí security vote yọ ọmọ continue yóò tún máa jẹ́ kí gbogbo problem ta ni kọ́ mọ get worse ni. láìláìláìlá. torí pé ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mention sìn ìmọ̀ iye owó tó ń gbà náà ká sọ pé ní 500 million ní sí 500 million tí gómìnà kan gbà ní security vote tó bá invest lóṣù kan ẹ jẹ́ kó invest 500 million yẹn kó fi ṣe employment fún àwọn ọ̀daràn tí ń bẹ ń lù kó keep wọn busy kó mọ rí sẹ́sẹ́ ká má jalè mọ́. kádà tí wọ́n bá fẹ́ jalè assignment tí wọ́n lọ kò ní fún wọn ní opportunity láti sọ pé kí wọ́n jalè kó wá ṣe 10% kó wọ́n keep 10% 90% kó fi invest níbi tí gbogbo àwọn ọ̀daràn yóò ti fi máa ṣiṣẹ́ at the end of the day ẹ rí pé àní nídi 10% nìkan ní náà ó ti yẹ owó òlu náà ni bẹ́ẹ̀ni because owó tó ń fún owó òlu ni àmọ́ tí wọ́n fi mójútó àmọ́ níwọ̀n. kálukú sì mọ̀ pé iṣẹ́ táwọn sẹ́rí ọpọlọ ń sì dá wa yìí ó dá wa pẹ̀lú ọpọlọ gẹ́gẹ́ bí ọ̀bẹ ni ọ̀bẹ ọpọlọ máa rí nǹkan dáadáa tí ó gé tí ó bá rí dáadáa tí ó gé yóò gé nǹkan aburú bẹ́ẹ̀ni nǹkan aburú tí ó gé tí ó bá rí gé yóò gé nǹkan dáadáa so ọpọlọ tó lóun fún wa tá a bá rí lò síbi kankan tó dáa á padà wá rí lò síbi àìdáa ni ohun tí ń ṣẹlẹ̀ níbi security vote nu owó tá a ń gbà níbi security vote ká máa lò sí ibi tí wọ́n ti máa táwọn aráàlú ti máa jèrè ń bẹ àwọn ọmọ wa náà jèrè ń bẹ ọmọ wa náà jèrè ń bẹ àmọ́ tó bá pẹ́ ní security vote tèmi nìkan tí ó protect mi tí ìrọ̀wọ́ náà. nígbà tí mo bá sì kúrò tán ebi no condition is permanent now. bẹ́ẹ̀ni àwọn ọmọ mi ọ̀padà mo ti jẹ ayé tàwọn ọmọ mi papọ̀ àbí àwọn ọmọ mi mo ti jẹ papọ̀ so security vote kò wúlò àmọ́ gbàtà bá invest security vote tèmi ní 10% tí mo kó yòókù fún wọn àwọn ọmọ mi ó jẹ ń bí èrè ibi 10% tí mo gbà wọn àwọn ọmọ mi ó jẹ ń bẹ àwọn ọmọ mi ó jẹ ń bẹ because àwọn ọ̀daràn lù wọ́n dínkù. ẹ ṣe náà káwá tiẹ̀ yẹbi kan wò nínú òfin wa torí ẹlòmíì ọ̀gbọ́ rí àmọ́ wọ́n gbọ́ níṣẹ́ ẹlòmíì sì ti ń gbọ́ kó lè wá gbọ́ lágbọ́yé òfin tá a ní ní nàìjíríà lórí ẹni tó bá kówó jẹ òní pé tí wọ́n bá ti gbé e lọ ilé ẹjọ́ ṣé kò sá pààyàn wọ́n bá pààyàn ni yọ wà látìmọ́lé títí tí wọ́n lè dájọ́ tán àmọ́ bẹ́yẹn bá kówó jẹ wọn ò kà á kún pọ́ pààyàn náà lẹ́nìkan tó kó 109 billion jẹ ó wà nílé ara ẹ̀ dísìn o kò sí látìmọ́lé kankan o ó wá ní 30 billion lòún tí ì rí nínú owó òfin nàìjíríà sì fàyè lẹ́yìn pé ṣe bówó ló jí wọ́n gba béèlì ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí láwọn orílẹ̀-èdè tí è ṣe orílẹ̀-èdè ti Islam bíi China táwọn tí ẹ̀ gbọ́ lọ́wọ́ bá kankan gbọ́ nǹkan bí yẹn bá ti jíwó kan tó pọ̀ tó yẹ kan wọ́n pàlú ẹ̀ ni ṣé aṣọ páwọn ń ṣàbùrú ni àwa tá a máa fi irú ìyà tó le bẹ́ẹ̀ tá a fọwọ́ tó le bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn àwa ní nǹkan wá ń ṣe nísìn à ń gbé ayé bí aláìráyé gbé ìyà wá ń jẹ àwọn èèyàn torí pé àwọn tẹ èèyàn sípò owó ni wọ́n ń kó ìbéèrè mi ni pé ṣé ká fòfin wa lẹ̀ tọ́ àláwọ̀ ẹni tó bá iye owó téèyàn bá lè jí kó sá máa ṣẹjọ́ lọ ìgbà tí wọ́n bá tó sẹ́ńtẹ́ǹsì ẹ̀ kó máa gbélé ara rẹ̀ lọ àyíká tó ń bẹ nínú ìwé òfin wa yìí wọ́n ń pè ní plea bargaining pèsè ojíwó ni ó ní èló wọn ló jí 200 million ọ̀dà tó èló ló mú wa ń bẹ̀ bá ní 100 ló ń lè rí ìjọba fàyè gbà yìí pé lábẹ́ plea bargaining 100 tó nípa àwọn nǹkan náà ní kó dá padà 100 yòókù lè jẹ́ tiẹ̀ ṣé orílẹ̀-èdè wa lè survive báwọn. lè survive kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. kí lẹ wá fẹ́ gba aráàlú àtijọba tí ń bọ̀ ní márùn lórí àwọn òfin tó fàyè gba gbogbo nǹkan wọ̀nyí torí ó dàbí ẹni pàrọ̀ tó fẹ́ ṣe jàǹbá wọ̀nyí fún wa àwọn ni wọ́n fi rú nǹkan bẹ́ẹ̀ sínú òfin kó láti yọ dànù. tó ọlọ́run kọ́ wa máa ṣe ni àmín ọlọ́run kọ́ máa ṣe kó sì kọ́ àwọn leaders wa kọ́ wọn máa ṣe kò yẹ kí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ òfin ó yẹ kí òfin ó wà enforceable kì í sọ pé kákan agbófin kalẹ̀ òfin tí ó máa encourage ká máa kówó jẹ. òun la ní báyìí o kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ because àwọn tí ń ṣe àwọn gbàdúkú tí ń ṣe ń gbòòrò náà wọ́n rí pé ní táwọn náà bá fẹ́ ṣe tó ń kidnap èèyàn wọ́n sọ pé owó wa la wá gbà because owó tí wọ́n gbà tó entitled sí èsì kó mọ̀ ń support wọn o ó ti yẹ àmọ́ owó tí wọ́n gbà tó entitled sí owó tó ń jí lábẹ́ ìjọba la fẹ́ gbà padà
amúgbà tó fi bá ti wáyé pé ní ẹni tó bá commit crime á punish rẹ̀ táǹsì punish rẹ̀ ẹni wọ́n bá ní ọ̀dà appropriately. 50 million péré padà kò yẹ kó padà sílé wa bẹ́ẹ̀ kọ́ máa rojọ́ òun títí bí wọ́n bá padà fírì rẹ̀ ní kó máa lọ àmọ́ bí wọ́n bá fírì rẹ̀ kó dáwó padà kó tó ràn lẹ́wọ̀n kó máa wá jẹ́ ìkìlọ̀ fún ẹnikẹ́ni tí ó jalè. bẹ́ẹ̀ni kò tún yẹ kó padà sí political office mọ́. tọ́ kì í sọ pé ní. ní nàìjíríà tó ní o ẹ jẹ́ kí n sọ fún yín béèyàn bá ń jẹ́jọ́ lọ́wọ́ lórí àwọn offence economic crime wọ́n bá fẹ́ gba fọ́ọ̀mù nínú pátì tó tún fẹ́ kọ̀ǹtẹ́sì àyè ń bẹ fún. àti ìṣòfin pé àbọ̀ ọba lẹ́jọ́ tó ń jẹ́ látàrí ìjọba tó sìn nígbà báyìí tí wọ́n ní ọ̀dàwó báyìí padà ó lè kọ̀ǹtẹ́sì mọ́. bó ṣe yẹ kó sì rí nu. bó ṣe yẹ kó rí nu. àwọn tó lẹ́jọ́ tí wọ́n jẹ́ tún gba fọ́ọ̀mù wọ́n sì tún ní àwọn lọ́nà rébù. so ẹ̀yin ọmọ nàìjíríà lọ́kùnrin àti lóbìnrin ń ta kíyèsí ni pé ká tó lè rí nàìjíríà tí ó ṣiṣẹ́ fún nàìjíríà ń ta fẹnu kò sí òun ni pé àwọn òfin tá à ń lò sísítẹ́ẹ̀mù ìjọba tá à ń ṣe constitution tá à ń lò ní nàìjíríà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò fààyè gbà kí dẹ́kun bá mẹ̀kúnnù kí rọrùn báráàlú nǹkan àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò fààyè lẹ̀ fún n tí ẹ pè fún òun ni pé constitution tó fààyè lẹ̀ pé bí gómìnà kan bá ń lọ tó fẹ́ parí tenure ilé ìgbìmọ̀ asòfin lè pàdé kó sì sọ pé ẹ máa fún ní iye báyìí lóṣooṣù ẹ ra mọ́tò iye báyìí fún bẹ́ẹ̀nu constitution yìí njẹ́ ò lẹ ké sí ìjọba pé kán yọ̀ yẹn kú àwọn tó dáràn náà ni wọ́n ń ṣe bó ṣe wù wọ́n kí wọ́n gba béèlì wọ́n tún wá láwọn tó fẹ́ contest gbogbo orú nǹkan wọ̀nyí kò rí bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá kò rí bẹ́ẹ̀ nílùú èbó yìí pé bọ́ ọ bá ní nǹkan títọ́ ń jẹ́jọ́ lé lórí kó tó máa gbàpò tí pọ̀ fẹ́ dìgbò so ntí professor wa fi ń yé wa nísìnyí pé bá a bá yí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí padà ní ṣe rí fún wa kò lè yí padà tó náà kọ́ ká ronú ká sì béèrè lọ́dọ̀ àwọn olórí wa pé ẹ lè mọ̀ wá kẹ́ ẹ máa pààrọ̀ ara yín lórí àwọn òfin tí ọ̀dà yìí ìyà ọmọ jẹ wá lọ ni àwọn òfin àtìlànà yìí ní ká yí padà kó lórí tuntun lè jẹ́ tí ó wúlò faraàlú ọlọ́run kí ó pẹ̀lú wa lónìí lórí ètò wa professor wa Abdulkabir Hussein Solih tán jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ yunifásitì Kwara State Malete àwọn náà wá dáhùn ìbéèrè lórí bí orílẹ̀-èdè wa ṣe lè wúlò fún wa kò sí olórí náà bó ti kọ́ dáa tó lẹ́dà tí ó bá ti rí sísítẹ́ẹ̀mù tí ó fi ṣèjọba kó gbé aráàlú kò lè ṣèjọba tí ó gbé aráàlú àti lórí bíi 5 àbí 6 tí wọ́n ti ṣèjọba tí wọ́n ti kọjá lọ nísìnyí ìjọba wọn ò wúlò fún wa. so ọlọ́run ṣàánú wa títí di ọjọ́ mẹ́jọ tí a tún máa jíròrò lórí tọ́píkì míì tó ṣe pàtàkì àdúpẹ́ fún prof wa tán wá aleykum salam tán wá bá wa wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí bó ṣe yẹ kí ìjọba ó rí kórílẹ̀-èdè fi dá Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ mi àtàwọn àmọ̀dágbére fún wa pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.